Ààrẹ orílẹ̀-èdè yìí, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ó ti ránṣẹ́ sí gbogbo àwọn ajìjàǹgbara lórílẹ̀-èdè yìí, ìyẹn àwọn tó ń jìjàgbara fómìnira ẹ̀yà wọn tó ń fẹ́ kí ẹ̀yà wọn kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá àwọn ẹ̀yà Ìgbò àtàwọn Yorùbá, tí Tinubu, ọmọ bíbí ìpínlẹ̀ Èkó, tó sì ṣe ìkìlọ̀ pé gbogbo ohun tó bá gbà lòun yóò fi rí i pé ìṣọ̀kan Nàìjíríà dúró ṣinṣin, ẹnikẹ́ni kò yá kúrò lára Nàìjíríà, àti kí gbogbo ẹnikẹ́ni tó bá ń gbèrò láti da ìṣọ̀kan Nàìjíríà rú tàbí láti pín Nàìjíríà yóò rí wàhálà àti gbígbọ́n ojú ìjọba. Lọ́jọ́ Ìṣẹ́gun ìyẹn ọjọ́ Tuesday ọ̀sẹ̀ yìí ti ṣe ọjọ́ 16 oṣù kẹrin, ìní Ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ̀rọ̀ ẹ̀ ní ilé ìjọba l'Àbújá lásìkò tó ń gba ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn aṣíwájú ìran Yorùbá ni olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ìyẹn ẹgbẹ́ Afẹ́nifẹ́re lálejò ní Àbújá, lásìkò tí àwọn ẹgbẹ́ Afẹ́nifẹ́re igun ti olóyè Reuben Fásórántì tó ṣíwájú lọ sínú ìpàdé náà tí wọ́n bá Tinubu ṣèpàdé. ìní ààrẹ máa sọ̀rọ̀ yìí. Ààrẹ jẹ́ kó di mọ̀ wípé ìṣọ̀kan Nàìjíríà ló jẹ òun lógún, òun kò sì ní bá wọn ṣe òṣèlú ẹlẹ́yàmẹ̀yà pé kóun gbé ẹ̀yà òun sórí tàbí kóun gbé ẹ̀yà kan kóun gbé lórí ju ẹ̀yà kan lọ. Tinubu jẹ́ kó di mọ̀ pé títí tóun yóò fi parí ìjọba òun kò tiẹ̀ fẹ́ gbọ́ pé ẹnikẹ́ni ń béèrè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè wọn tàbí pé kí ìyapa wà ní Nàìjíríà. Ó ní gbogbo ohun tó bá gbà ìjọba òun yóò fún láti rí pé ìṣọ̀kan ní gbogbo ọmọ Nàìjíríà wà. Bó tilẹ̀ jẹ́ pé Tinubu kò dárúkọ, ṣùgbọ́n tó ti hàn gbangba pé àwọn gbajúmọ̀ àjìjàǹgbara fómìnira pàápàá tilẹ̀ Yorùbá bíi ọ̀jọ̀gbọ́n Stephen Banji Akíntóyè, olóyè Sunday Adéníyì Adéyẹmọ ẹni tó pọ̀ yàmá sí Sunday Ìgbòho, arábìnrin Dúpẹ́ Onítìrí àti àwọn gbajúmọ̀ àjìjàǹgbara míì bẹ́ẹ̀ ìní Tinubu ránṣẹ́ sí ìpè kí wọ́n lọ sọ ìwé agbẹjọ́mọ́wọ́ nítorí pé láyé yìí kọ́ lòun wá gbà kí Yorùbá kó kúrò lára Nàìjíríà àbí kí àwọn Ìgbò náà káwọn náà kúrò ní ara Nàìjíríà.